Àfáà Làbíbù Lágbàjì. Àfáà Làbíbù Lágbàjì nínú àwọn àfáà tí mo like jù tí mo dẹ̀ gbá tiẹ̀ dáadáa nígbà tí mo fi wà nínú ẹ̀sìn àfògànnáwọlé ìyẹn mùsùlùmí, ó ní àfáà Làbíbù yìí wà. Kí n tó kọ́ lọ fàná ẹ jẹ́ ká kọ́ lẹ́kọ̀ọ́ tó sọ bá. Ẹ̀yin náà mọ̀ pé mistake ni àbí bí wọ́n ṣe ń fún àwọn ọmọ yẹn ní ìjáàbù ní tipátipá pẹ̀lú ẹkún lójú, ẹ mọ̀ pé mistake ni. Àfáà Làbíbù ṣé tí wàá correct ẹ̀ fún wọn pé mistake ni wọ́n ṣe, pé nǹkan tí ò dá, pé nǹkan burúkú ni. Àwọn ọmọ ọlọ́mọ tí ẹ̀bá tí wọ́n ń lu ẹ̀há tẹ́ ẹ wá torí pé wá fẹ́ wọn tán ẹ̀yin wá fẹ́ bá wọn ẹ wá fẹ́ bá wọn tún ìtàn wọn kọ, ẹ wá dẹ ẹ̀há bò wọn lójú. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe rí wọn ẹṣẹ́ yóò fẹ́. Nígbà tó pé ẹlẹ́hà lẹ fẹ́ wáyé tí ẹ lè lọ dídì wá ẹlẹ́hà lọ kẹ́ lọ fẹ́ ẹlẹ́hà, àbí kò tí ì ṣẹlẹ̀ àti ò tí ì máa rí tẹ́lẹ̀ ni. Gbẹ̀yìn àfáà tẹ́yìn fi burúkú ṣàyọyọ̀, àfáà Làbíbù ní pé mistake ni o. Nínú àwọn àfáà tí mo like jù, tí mo máa ń fọ́ fún, tí mo dé máa ń gbádùn, òun náà ni àfáà Ọlọ́run náà ni Allah. Ó yẹ kí Ọlọ́run bá ti kó tí mo sọ fún wa tẹ́lẹ̀ pé ká máa kírun kó tó di pé àwọn àràbùdé wa bá wa, tó bá di pé lóòótọ́ náà ni Ọlọ́run náà ni Allah ni o, pé Ọlọ́run tiwa náà ní sọ nínú Kùránì pé òun náà ni Allah o. Ẹ mọ̀ jẹ́ ká máa sọ pé tó pé nǹkan táwọn èèyàn sọ dàbí pé tó ní nǹkan tá a gbọ́ tán pé ní ẹ jẹ́ ká tó dájí ìsẹ̀ fúnra wa. Ọlọ́run sọ yóò sọ fún wa pé nílẹ̀ Yorùbá o, ẹ máa kírun á ti máa kírun kó tó di pé àwọn àràbùdé ṣẹ̀ṣẹ̀ gbérù tí wọ́n wá. Ọlọ́run tó sọ fún wa pé ẹ máa gbààwẹ̀ o, á ti máa gbẹ̀ tẹ́tẹ́ kó di pé àwọn àràbùdé ṣẹ̀ṣẹ̀ wá dé bọ́ sọ fún wa pé ká máa gbẹ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run kò yẹ kó lè yàtọ̀, kò yẹ kó lè pín sí méjì. Àmọ́ tí Ọlọ́run tí kì í ṣe Allah kò sọ yẹn fáwa. Kẹ́ tó lè fi nǹkan wé nǹkan wọ́n jùlọ ojúmọ́ ṣiṣẹ́ kan náà. Ó dàbí kí èèyàn kan sọ fún wa pé bàtà àti fìlà ìkankan náà ni èdè tá a fi pè náà ló yàtọ̀, ẹ̀yin èyìnbó ní pè ní shoe, àwa là ń pè ní fìlà, bàtà náà ní fìlà. Àwọn tí wọ́n bá mọ̀ ọkọ̀ tán bá mọ̀ ká tí wọ́n bá ní àgbénípèdè ìbò ẹ̀ tán bá gbà pé bẹ́ẹ̀ ni for centuries fún ìgbà tó ti pẹ́, táwọn tó bá ti nímọ̀ bá ti lẹ́kọ̀ọ́ lórí nǹkan bá ti dé kí ni yẹ̀sì kò rí bẹ́ẹ̀, ó yẹ ká lè gbà bẹ́ẹ̀ ni, pé ká tún wá fi ògbójú àbí pé tipátipá pé àtàwọn fagídí lọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èyí padà tẹ́ náà ni, yóò padà sọ lọ́gbọ́n di òmùgọ̀ ni pé ẹ ti wá lẹ́ nímọ̀ ẹ rí pé kí ni ìkọ̀ jọra wọn. Èyí tẹ̀ ń sọ yẹ kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Allah ni Allah ní ló ní pé kán máa borí, ló pé àwọn ọgbọ́n ilẹ̀ Arab pé kán máa borí, kò dọ́rọ̀ tiwa bí, òfin àlóòdélẹ̀ tiwa ń bì. Bẹ́ẹ̀ ṣe jọmọlúàbí tó ẹ̀ṣẹ̀ tẹ́ lọ gbà ń bọ jọmọlúàbí jẹ́. Lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe àárí gẹ́gẹ́ bíi pé ọ̀tá wa lè jẹ́, lọ́dọ̀ àwọn àfáà náà wọ́n máa rí pé alábòsí ni yín, ẹ̀wà ni mo tẹ́ fẹ́ tò sí. Èyí tẹ̀ ń ṣe yìí kò lè pe yín àfáà Làbíbù, tó ẹni ọ̀wọ̀ ni yín, èyí ńlá sì ni yín. Fídíò tí máa ṣe lẹ́yìn eléyìí ẹ̀yin náà ni mo tún máa ṣe fún àkíyèsí. Ẹ bá like fídíò wa, ẹ bá share, ẹ bá comment, ẹ dẹ̀ bá repost, ẹ máa retí part 2 lẹ́yìn eléyìí, ẹ jẹ́ ká lè bá. Àfáà Làbíbù Lágbàjì second video tí mo fẹ́ ṣe fún yín nìyí, part 1 ni mo ṣe lọ́lọ́ kan, part 2 ní. Àfáà ńlá ni yín, ẹ ti ń lu àná kó tó di òní, olóye ni yín, ọ̀jọ̀gbọ́n ni yín, àná yín dá lẹ́ fi ṣẹ́kù lónìí, àfàìmọ̀ kọ́ lẹ́yìn mọ̀ padà dáa, torí àwọn ọmọ tí ò jẹ́ kankan, ọmọ tí wọ́n wúlò kankan nínú ẹbí, àwọn tó ti kọ̀ nínú ẹbí, àwọn ọmọ òfò ẹ ti ń kọ́ ṣe tiwọn náà. Ẹ jẹ́ ká lé fídíò yìí bá. Làbíbù ẹ wò ẹ̀yin náà ẹgbọ́n kan tẹ́ ń sọ, ẹ wà ní London, bóyá ìyàwó lẹ lọ bá ń bẹ̀ ni o, bóyá ọmọ lẹ lọ bá ń bẹ̀ ni, bóyá nìkan lọ bá ń bẹ̀ ni o, bóyá ẹ̀ka nǹkan tẹ́ lọ mú bẹ̀ àwọn òmò tẹ́ lọ mú bẹ̀, ẹ wá lẹ wà ń bẹ̀, ẹ wá ní ibi yìí láwà ẹmẹsàbá níbo lọ wà, afẹ́ agbé mẹsàbá fún ní lókè tẹ̀bí tó wà ní ká bọ̀ fún àpé bẹ́ẹ̀ jìnnà àwọn agbé wà ká bẹ ta ló ní balabala tẹ̀ lọ ṣe ìyàfà Làbíbù. Ó di àwọn àfáà ńlá lẹ́gbẹ́ yín mélòó wò lẹ́rí tí wọ́n ń bá ilé káàkiri. Bó ti wà nù ànábì tí wọ́n nù sọ́dọ̀ lọ́wọ́ kó mọ́ bá níbi tó bá wà, ànábì tí wà nù ojú ànábì lọ bó ṣe wà ojú àlá lọ. Ẹ wá fi ní pé ẹ fẹ́ lọ rí, ẹ fẹ́ lọ bá fún kíni, kí lẹ fẹ́ lọ bá fún, ṣé ó bí mo sílẹ̀ lẹ fẹ́ lọ kíni, kí lẹ fẹ́ lọ kí fún. Àfáà Làbíbù ó yẹ gbèsè ẹgbẹ́, ó yẹ kí ní ìlú tẹ̀ wá yẹn tán bá lè gbé yín pé èdè tẹ̀ ń sọ gan pé wọ́n gbọ́ pé wọ́n lè gbé yín tẹ̀ wá tí mo Nàìjíríà, ó yẹ kọ́kọ́ gbé ni pé ẹ lọ tẹ́tọ̀ mọ̀ lọ́mọ níbi tó wà yẹn. Ṣé torí tí ẹ lẹ fi lọ sí London sóhun lẹ lọ bá ń bẹ̀, nǹkan tẹ́ ẹ bá lọ ẹ lọ rán mọ́ tí ẹ wá lọ́rọ́ ń bá ẹ wá ń kọ́ ṣe ọmọ àlàbùṣe lè tí ń fa etí rìn tí ń tì yín. Ẹ wọ́n ti pé yóò ti sí fi yóò yọ sókè kò lẹ́sẹ̀ yín ni owó olóko ẹ̀yin lẹ́ lókọ̀ ta ló mọ̀ ta ní pé èyí mẹ́rin ló mọ̀ ẹ wá ń tẹ̀lé
ẹ̀yin náà wá ń tẹ̀lé ìwọ́n tì yín ìwọ́n ran yín ìwọ́n fi make follow ìwọ́n post sórí program tẹ̀ show tiẹ̀ inú tí náà wá ń dùn ibi tó bá tiẹ̀ kéèyàn bọ gbọ́ngbà téèyàn bá bá nǹkan tí kì í ṣọgbọ́n bẹ́ẹ̀ èèyàn ò ní mọ bí ó ṣe fẹ́ pé àgùnmọ̀sí wa bá ń bẹ́ẹ̀ torí ẹ̀ ní o tó yẹ kí wọ́n pọ́nlé tó yẹ kí wọ́n kẹ́jọ lọ bá tí nǹkan bá dọ̀tán tó yẹ kí wọ́n lọ mọ bá kò yẹ kí wọ́n òun náà ló tún pèlè kínní yẹn wà á lẹ fẹ́ lọ kí so ó fìwé pè yín òun lẹ lọ bá ń bẹ́ẹ̀ ẹ́ bóyá abolẹ ló lọ ni o bóyá ọmọ kan lẹ lọ bá bẹ́ẹ̀ àkúkú mọ̀ tẹ́ lọ sí bẹ́ẹ̀ torí ẹ̀ kúkú lọ́mọ kébẹ̀ tẹ́ fẹ́ lọ kọ́ kéwú ẹ́ ṣé ẹ sọ pé bẹ́ẹ̀ pé kéwú náà ṣe bẹ́ẹ̀ nàbí àsàlátù ìfàṣẹ rẹ̀ àfa ẹ̀mọ́ kan tó kàn mọ́ ọ̀rẹ́ sọ yé yín mọ́ ó ti dàrú mẹ́ lọ́wọ́ ó ti rú lójọ wá sí balàbalẹ̀ wá sí kan tí ó kàn kò dá kéèyàn mọ̀ ṣẹ̀sìn o ṣé tó mékè bá ṣe wá ṣe lágbàlagbà tó mékè bá ṣe balàbalà ṣe kágbọ́n náà mọ̀ ṣe lágbàlagbà ni wọ́n ní pé bí gẹ́gẹ́ là ní à ń bá gbà àgbà tó wà mọ̀ náà yóò mọ̀ tẹ́ náà ni ẹwà wọn tó yẹ tó yẹ kí wọ́n fọwọ́ fún ẹwà wọn tó yẹ káwọn ẹ̀kọ́ wọn àjọ fìdí gbòdì ó ṣe wá láàánú o àwọn ọmọ kéwì náà dẹ̀ ń rí bá àwọn fúlàní náà dẹ̀ rí bá fàlà bíbù nígbà tẹ̀sẹ̀ tí sọ́njọ́ ni pé ẹ̀kú sọmọ Yorùbá pé ìlú kan báyìí ni wọ́n ti gbé yín wá pé ọmọ ìlú kan báyìí ṣe náà ti tẹ̀sẹ̀ pé gan ẹni pé ìlú kan báyìí lẹ ti wá ó ṣù wá o àtúgbà àwọn táwọn wò lókè àtúgbà àwọn tí wọ́n ṣe wá sí fún àtúgbà àwọn táwọn pé bí ara àti ìmúṣẹ sára wa ó gbolé kí nìkan tẹ̀lé tí fídíò tá a ṣe yìí ẹ bá fi sí comment section ẹ bá like ẹ bá share opinion yẹn bá fi sí comment section lẹ́ẹ̀kan sí ẹ dẹ̀ bá repost kó dọ́dọ̀ wọn.